Hello, hi, welcome to Cosmetics TV. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Oriyomi Hamzat, ore tẹ́ ṣe, Ọlọ́run àkúkú yọ yín nínú eléyìí o. Ẹ̀yin àti Queen Naomi Sílẹ̀kànlá, tẹ́ bá wo fídíò yìí dáadáa, a rí i pé ọkùnrin yìí ó kàn nífẹ̀ẹ́ àwọn aráàlú ni. And ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń expose lórí gbẹnu sí mic yẹn, ọ̀pọ̀lọpọ̀ ìlú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a mọ̀ pé tó ń exist láyé pé ó ń ṣẹlẹ̀ láàrin family ni, láàrin ọ̀rẹ́ ni, láàrin ọkọláya ni. You know, this man actually brought it to light pé káwọn èèyàn rí. And Oriyomi Hamzat has really helped a lot of people. Rá àwọn ọmọ kéékèèké tó ṣe ń tẹ̀lé pé bàbá ọmọ kéékèèké. Mo sọ pé ńgbà tí Queen Naomi lọ sí gbẹnu sí máìkì, nǹkan tó ṣe jẹ́ káwọn ọmọ pọ̀ nìyẹn. Ọlọ́run, Oriyomi Hamzat, Ọlọ́run á yọ yín. Queen Naomi, Ọlọ́run á yọ yín. Because I can see you are man of the people, man of the children. Àwọn tó lose àwọn ọmọ náà, Ọlọ́run á pètò sí wọn nínú o. Please drop your comment down below, like and share. Oriyomi